Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo mà ní fún bàbá mi lókè ọ̀run. Àyìn Ọlọ́run Elédùmarè, alágbára gíga gíga, àpáta ìjìnlẹ̀, ẹni tí gbogbo ayé ń bọ̀, tá à ń yìn lógo. Olúwa ẹ ṣeun. Olórí yẹn sọ pé kí ni màá fi san fún ọ olóore mi o, olóore mi, kí ni màá fi san fún ọ olóore mi o. Ó tún sọ pé èmi yóò yìn ọ́ o bàbá. Àwa yóò yìn ọ́ o bàbá. Oore rẹ pọ̀ bàbá, oore rẹ pọ̀ ọmọ, oore rẹ lórí wa gẹ́gẹ́ bí ọmọ òwò. Èmi yóò yìn ọ́ o bàbá. Ìwọ tó jẹ́ alààyè ní Olúwa. Ó ní ẹ yìn Olúwa gbogbo ènìyàn nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró. Lórúkọ Jésù, orí rẹ ò ní gbàbọ̀dẹ̀. Gbogbo ọkàn tó ń gbọ́ mi, Màámi Tóyìn, orí yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ ò ní kú fọ̀táyọ̀. Báyé bá múra láti fi yín ṣẹlẹ́yà, lórúkọ Jésù, ogun ọ̀run á gbógun tì wọ́n. Ẹ káàbọ̀. Àlàáfíà ó bá gbogbo èèyàn lẹ́ẹ̀kan sí. Gbogbo àsìkò tó wù kó máa gbọ́ mi. Gbogbo ohun tó wù kó máa fi gbọ́ mi. Mo kí yín o. Ẹ ṣeun, ẹ ṣeun. God bless you all. I'm so happy this morning to see you, all of you today. Torí pé ìrìn àjò àwẹ̀ tí a bá lọ, Ọlọ́run jẹ́ kó yọrí sí rere. Lórúkọ Jésù, ebi alẹ́ ò ní pa ọ́, tọ̀sán náà ò sì ní pa ọ́. Mo kí gbogbo ọmọ Oòduà, ẹ kú ìfọ́mọ ènìyàn ṣe. Torí pé ọpẹ́ là ń dá lọ́wọ́ olóore ẹni. Ọlálékan Ẹ̀ránúgbà, Bọ́lá Odúsànyà, ẹ káàbọ̀. God bless you. God bless you. I appreciate you all. You are welcome. God bless you. Ẹ máa bá mi share ọ̀rọ̀ yìí síta. God bless you. Ẹ̀ránúgbà, ẹ ṣeun púpọ̀. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ láàárọ̀ yìí torí pé a ṣì wà nínú ìsẹ́ra díẹ̀. Òun lẹ ṣe rí mi tó ọjọ́ méjì bí mẹ́ta tí a ti bọ́ síta. Ṣùgbọ́n láti ìní yìí lọ, lálàálù gọ́ngọ́ asọ àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tí àwọn ènìyàn ìkà ń ṣe, tí àwọn ẹni bí ń ṣe, ṣùgbọ́n tí ilẹ̀ Yorùbá rò pé ó dára lójú wa. Èmi á máa ṣáṣọ lójú eégún wa. Kò síkú tó máa bá ènìyàn. Àwọn ọlọ́wọ́ òkè wọ́n ti tún flag wa láàárọ̀ kùtùkùtù. Ṣé iṣẹ́ táwọn gbà nìyẹn? Iṣẹ́ kí wọ́n fọwọ́ ara wọn para wọn náà wọ́n gbà. Ṣé rí, mo máa sọ àwọn ọ̀rọ̀ kan láàárọ̀ yìí tó jẹ́ pé okay, ẹ jẹ́ kí n máa ẹ jẹ́ a máa bá bọ̀. Ẹ ṣé jàre. Gbogbo ẹni tó bá mi tẹ love like yẹn lórúkọ Jésù, ẹ ò ní fọwọ́ gbọ́mọ sí. Ẹni bá ń flag ètò yìí, ó ń fi ikú wọn máa ṣeré. Torí pé ìgbà yẹn àwọn kan máa sọ pé daddy ẹ má fẹ̀gún lé wọn, tẹ́ ẹ bá ti fẹ̀gún lé wọn. Àwọn náà dẹ̀ ń ṣèkà. Tí daddy bá ti wá sọ̀rọ̀, torí mi mọ daddy tá ń daddy kiri. Tí daddy bá ti wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀gún lélẹ̀, wọ́n á ní ẹ̀yin náà ń wò ó, ẹ̀yin náà ń ṣe o, ẹ má sọ̀rọ̀ ìbínú o. Ẹ jẹ́ ṣẹ́rí tí wọ́n ní tá a bá fara ẹlé ẹni jófin, ará ìta ò lè mọ irú èèyàn tí ènìyàn jẹ́. Wọ́n ní tọ́mọdé bá ń pẹran, tó bá ń dajẹ, tó ń pepo, tó ń dajẹ, ìjọ tó bá pààrọ̀ gidigba, a lọ gbé bá àwọn òbí ẹ̀ lé.
lórúkọ Jésù. Ìwọ tó ń gbọ́ mi, o ò ní fọwọ́ rẹ ṣìṣe, torí àwọn kan tán ń fọwọ́ flag tó jẹ́ pé wọ́n máa lọ máa report tí ojú wọn ò tó, wọ́n máa ṣìṣe. Ó ṣó, torí Ákánì ṣìṣe, Judas Iscariot sì ṣìṣe. Ibi tí a ò bá rán ọ, I always tell people pé ìpéjì yìí kì í ṣe ibi tí à ń ṣe rádaràda. I'm not here to be playing or lying to someone or wá ba èèyàn jẹ́, ṣùgbọ́n mo wà ń bí láti ṣe àtúnṣe gẹ́gẹ́ bí etí Elédùmarè pè mí láti ṣàtúnṣe nílẹ̀ Yorùbá yìí ní ìwọ̀n agbára tí Ọlọ́run fi fún mi. Mo sì ń sá nípasẹ̀ àwọn ènìyàn tí wọ́n ṣalátìlẹ́yìn. Lórúkọ Jésù, ògo yín ò ní wọ mi lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun, ẹ káàbọ̀. David, ẹ káàbọ̀. Adex, ẹ káàbọ̀. God bless you. Bello, Adusaya Bello, ẹ ṣeun, ẹ ṣeun. I will always see you. Thank you so much. Mo like bẹ́ẹ̀ ṣe bá mi tẹ lọ́ọ̀fù yẹn. Mo like ẹ ṣeun, ẹ ṣeun púpọ̀. Let me quickly go into my first opinion this morning. Tí mo sọ ni pé ìgbà wo ni ẹnu wa fẹ́ kò? Ìgbà wo ni ẹnu wa fẹ́ kò? Ẹnu wa fẹ́ kò yẹn, àwọn tí ò mọ ìtumọ̀ pé ìgbà wo ni ìsowọ́sowọ́pọ̀ ilẹ̀ Yorùbá máa dìde dúró? Ìgbà wo la máa jẹ́ olóòótọ́ sí ara wa? Ìgbà wo la máa rí wa bí olóòótọ́? Ìgbà wo la máa fi ọ̀tẹ̀ sílẹ̀? Ìgbà wo la máa ronú pé ibi tá à ń lọ ó ju ibi tí a ti ń bọ̀? Torí kò sí bá a ṣe pẹ́ láyé tó, a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kò sí ìrònúpìwàdà nínú òkú. Ìdájọ́ tó bá gbà láyé, òun náà ló gbà ọ́. Ṣùgbọ́n ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà tó bá wù kó máa gbọ́ mi lówùrọ̀ yìí, ìgbà wo ló pẹ́ kúrò nídìí èébì? Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ tí wọ́n ń pè ní èébì gan? Ohun tí ènìyàn jẹ, tó jẹ tí àgọ́ ara kọ̀, tó wá ń gba ẹnu pọ̀ padà síta, òun ni wọ́n ń pè ní èébì. Ìgbà wo ni ajá kó èébì tiẹ̀? Ténìyàn bá bi èébì lẹ̀, it's not possible for the person láti máa tún jẹ́ padà. Ó máa kórìíra ẹ̀. Àwọn tán wà ń bẹ̀, ojú wọn náà jọ jẹ̀bà o, ojú wọn náà jẹ jẹyán o, ojú wọn náà jọ kó rẹsì jẹ o. Ṣùgbọ́n immediately tó bá ti yẹnu síwájú báyìí, wọ́n ní ọ̀há kẹlẹ̀bẹ̀ ṣọrùn kọ́ọ́lí. Tó bá ti yẹ, kí ló dé? Àwọn èèyàn sáré sẹ́yìn. Ní tó jẹ èèyàn ṣe kí ni o? Á dàálẹ̀. Àṣà. Ṣùgbọ́n ajá ń tiẹ̀, a máa kó tiẹ̀ jẹ́, á pọ̀ lẹ̀ báyìí. Tó bá ti wo bí, a tún máa lá padà. Kí ló dé tí ọmọ Yorùbá jẹ́? Wọn kì í ronú. Ní tó bá ti ń ṣẹlẹ̀ yẹn ni wọ́n dẹ̀ tètè máa ń gba kámú sínú ìyà. Alimi Assis, God bless you, welcome. Yusuf, ẹ ṣeun, ẹ káàbọ̀. Àwọn á tètè máa gba kámú sínú wàhálà àti ìdààmú. Wọ́n dẹ̀ kì í tètè ronú pé ẹlẹ́ran ara la jọ jẹ́. Yorùbá kì í ní feeling ara wọn. Wọ́n á máa ṣe lára ara wọn. Ṣùgbọ́n tá a bá wò ó lénìí, a máa mú nǹkan kan jáde nínú ilẹ̀ Yorùbá. Ẹ̀sìn. A gbé ẹ̀sìn sórí bí ẹ̀sìn. À ń ṣẹ̀sìn, aláǹṣẹ̀sìn. When you look at us, ẹ bá wo gbogbo wa, bá ṣe rí Mùsùlùmí, bẹ́ẹ̀ la rí Kìrìsìtẹ́nì. Àwọn ẹlẹ́sìn àbáláyé náà wà ńbẹ̀. Ṣùgbọ́n nínú ìrìn àjò tí a rìn, tá bá ní kí gbogbo oníṣàngó, ọlọ́ya, ológbóni àti gbogbo àwọn jàǹkànjàǹkàn nínú ẹgbẹ́ òkùnkùn, pé nínú ẹgbẹ́ alábàáláyé pé kán wá rìn lọ́sàn-án gangan. Àwọn tí ẹ̀ ń rí wọ̀nyí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyí ni wọ́n máa pọ̀ jù ńbẹ̀. Ṣebí ìgbà tí ikú bá kan ojú mi ná, tí ikú pa ẹ náà, la máa mọ iṣẹ́ ọwọ́ rẹ̀.
àìmọye nínú wọn ló wà lórí pẹpẹ tí wọ́n wàásù tí iná ń jáde lẹ́nu wọn, ìyẹn ò dá wọn dúró wọ́n má ṣiṣẹ́ fọ́lọ́run. Àìmọye tí àgbèrè kún ọwọ́ rẹ̀, ìyẹn ò ní kí iná ẹ̀mí rẹ̀ má jò. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ lóòrọ̀ yìí. Ibi tá à ń lọ ni pé ìgbà wo ni a fẹ́ mú ọkàn wa lé gẹ́gẹ́ bí akin? Ìgbà wo la máa rò pé kò sí nǹkan kan nínú ayé yìí ká lè kúrò nínú òṣì àti ìbànújẹ́ èyí tí a kóra wa sínú ẹ̀? People are wasting money. Wọ́n ní wọ́n ń ṣe ìrìn àjò ayé wọn. Okay, ẹ ti lé Sunday kúrò nílùú. Ẹ̀rùn yóò dé bẹ̀rẹ̀. Ìbẹ̀lẹ̀ fi sí. Ẹ̀ ń bá aṣẹjọ́ ń bẹ̀. Ẹ̀ ń yẹ ọmọ Yorùbá tí ò sọ̀rọ̀. Ẹ̀ ń ṣe ẹlẹ́yà ni. Ẹlẹ́yà lẹ́ ń ṣe. Torí pé ó ń bọ̀. Àwọn là ń dẹ́ẹ̀dẹ̀. Àwọn ní. Torí pé lọ́jọ́ kan, jẹ́ kí n sọ fún ẹ, lọ́jọ́ kan, bọ́lọ́run ò mú ẹ, èèyàn rí ọ. Ṣé ẹ rí ẹ̀yin olówó ogbó, ẹ̀yin olówó, nígbà tẹ́ ẹ bá parun tìrantìran, jọ̀ọ́, wọ́n kí ni ìgbé ayé rẹ̀? Àwọn tó ń sáré sìn, okay, Tinubu, ó ń sáré ọrọ̀ ayé, ó sáré pé kóun lè di bàbá gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, kóun become a president of Nigeria. Ẹ sà, kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀? Ní ìlú tó fẹ́ di president lé wa lórí, tí ìlà wa tí a ní ìlú gan, ayé wa ò tò, ayé wa ò dáa, ìrìn àjò wa gan ó mẹ́hẹ̀ẹ́, à ń dọ́gbọ́n jalè, aláǹṣiṣẹ́ fún ìjọba. Ìkíní kan máa yà mí lẹ́nu ni pé nígbà tẹ́ ẹ bá rí gómìnà, tẹ́ ẹ rí president, tẹ́ ẹ rí kánsẹ́lọ̀ tó kéré jù nínú ìrìn àjò àwọn olóṣèlú, tó bá ń bọ̀ ní ipò náà, wọ́n máa ṣe kìtàkìtà, ẹ dìbò fún mi o, ẹ dìbò fún mi o. Ṣùgbọ́n kíní kan máa yà mí lẹ́nu nígbà tí ẹni tó fẹ́ lọ sí ipò, àzúmì mo fẹ́ jẹ pásítọ̀, ẹ fẹ́ fi mi jẹ adarí ìjọ, mo dẹ̀ lọ ń pín owó fún àwọn ọmọ ìjọ pé èmi nígbà tó bá tàkókò ìbò, èmi ni ẹ dìbò fún. Ẹ jọ̀ọ́, nígbà tí mo bá ti fowó fún wọn yẹn, tí wọ́n gba owó lọ́wọ́ mi, ọ̀nà dàtí ní kówó ìjọjẹ. Ẹ jákun, ibi tí mo ti rówó tí mo kọ́kọ́ kó lẹ́yìn, ṣé mi ì ní wá padà? Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá làákàyè wa kúrú. Ìgbà tí Sunday ń jáde tí gbogbo wa ń pariwo, ṣùgbọ́n mo sì tún dúpẹ́ náà pé nígbà tó di ọjọ́ ìbò, àwọn alága àti kánsẹ́lọ̀, mo rí pé àwọn èèyàn ò jáde, iye yín sí. Ṣùgbọ́n kíní kan ò tí ì tó síbẹ̀, ẹnu wa ò tí ì kò. Ẹ wo àwọn Nnamdi Kanu àbí IPOB, wọ́n ṣe sọ pé wọn ò ní jáde. Má tilẹ̀ wù kán káṣù rẹ̀ tó. Mọ́mì, ẹ wo bẹ́ẹ̀ ni wọ́n ṣe kò ní gbogbo ìlú wọn. Ẹ wo bá ṣe jókòó. Àwọn ò sọ wípé ebi ń pa wọ́n o. Wọn ò sọ pé wọn ò lóko o. Torí pé nígbà tí wọ́n mọ irú iná tí Fúlàní fi wọ́n pa. Ẹ jẹ́ wá sọ ju bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ wá sòótọ́ kan fún yín o. Tẹ́yin ò gbàgbọ́. Ohun tí IPOB ń fèsì, ohun tí ilẹ̀ Yíbò ń fèsì kò tó 5% tí Yorùbá ń fèsì. Ilẹ̀ Yíbò tí ẹ̀ ń wò yẹn, ogun tí wọ́n ń jà, bí Fúlàní ṣe ń bá wọn jàjàkadì tán jẹ kan wọn, kò tó ti ilẹ̀ Ìgàngán lásán. Ká máa sọ pé ti Ìbàràpá méjèèjì, ká máa ní ti ìlú Oǹdó, ká máa ní ti ìlú Ọ̀ṣun, ká máa ní ti Kwara, ká máa ní ti ìlú Ìbàdàn lẹ́lẹ̀ bí, ká máa sọ pé ti ọ̀nà àwọn Adó-odò Yewa dé Kòtónú lọ. Bàámi Abrahamu, orí yín ò ní gbàbọ̀dẹ̀. Adédoyin, you are welcome. God bless you. Àwọn ìrìn àjò wọ̀nyí lẹ́nu wa ò kò lé lórí. Tá a bá kóra wa jọ tẹ́ ẹ pé rálì, èmi á máa sọ wípé bí kìnìún bá jáde kí gbogbo ẹran igbó tán tẹ̀léra wọn,
ọmọ adarí hunrun ò ní lè dúró dè wọ́n. ṣùgbọ́n àìrìnpọ̀ ọmọ ejò òun ló ń jẹ ejò níyà. ẹnu wa ò kò à ń pariwo pé gàrí di 1000 ó di 2000 pẹ̀lú ike ọ̀dà kan tí ì rí nǹkan kan o. tèmi ajínigbé sì ń jínigbé ni. ebi á pa páànù sí ọmọ ẹlòmíràn lára. ṣùgbọ́n ṣé gbogbo ènìyàn nígbà tí gbogbo yín bá sálọ lóyìnbó tán ta ni ó wà kù? ṣé kó ṣe ń kọ́ ni Fúlàní àwa gbalẹ̀ bàbá wa? ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó rántí pé ilé làbọ̀ sí mi oko. ṣé rí àwọn ọ̀rọ̀ kan wà ẹ máa rí bí yẹ̀yẹ́ ṣùgbọ́n oko ọ̀rọ̀ tí ń ba bàbá ńlá ẹlòmíì ni. gàrí di 1000 ẹ jẹ́ ń yá yín ní ọ̀rọ̀ kékeré kan lórí gàrí. àgbẹ̀ gàrí 10 acres Fúlàní fi má bínú. Wow, my God. Terima kasih ya. Ẹ má bínú jàre. Fúlàní fi màálù wọn àbí kí la fẹ́ pè é ó fi jẹ ẹran wọn ó fi jẹ lára 2 acres tẹ́gbìn àbí 10 acres Fúlàní ti jẹ 5 acres kúrò ńbẹ̀ ó wá kù 5 acres 5 acres yẹn lẹ́ni yẹn wá gbójúlé pé òun fẹ́ tà nínú 5 acres tó lòun fẹ́ tà yẹn o ó wá mú 5 acres yẹn ó wá tà mami àwọn wo ni ó fẹ́ ra 5 acres ṣé 5 acres yẹn òun la fẹ́ fi ṣe gàrí tá a fẹ́ jẹ ní gbogbo Lagos state àbí ní gbogbo Ondo state or gbogbo Ọ̀ṣun state jẹ́ kí n rán ẹ létí àwọn tí wọ́n ń ṣàkọ́lìt gàrí pákí òun ni wọ́n fi ń ṣe àkọ́lìt kíní kí lórúkọ tẹ́ ń pè kíní tán fi ń ṣògógóró yẹn kíní ògógóró tán fi ń ṣe ògógóró omi ògógóró yẹn tó ní o wọ́n á wá mú ètò kù kọ́pìnì míì tó ń ṣe starch wọ́n á ṣe tiwọn àwọn tí wọ́n ṣe ayé coronavirus lẹ́wà kíní tán máa ń dà á sọ́wọ́ kí lórúkọ tẹ́ ń pè òun náà fi ń ṣe ara ibi tí Fúlàní ti ń rò pé ẹ máa rọ́nà lọ rèé wọ́n á wá jẹ gbogbo pákí yẹn wọn ò ní jẹ́ ó dàgbà mọ́ kẹ́ ẹ má bàa ní ọrọ̀ ajé ju àwọn lọ kí màálù yín ẹ rò pé wọ́n gọ̀ ni èmi á máa tú àṣírí mo máa ń béèrè lọ́wọ́ ẹlẹ́dàá mi pé kí ni èrè tí Fúlàní fẹ́ gbà níbi pé ká máa jẹko oṣù mélòó lágbàdo fi ń jáde ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ Òkè Ògùn tẹ́ ẹ lọ Ìbàràpá tẹ́ ẹ lọ Ìgàngán wọ́n kẹ́dùn láti gbin pákí ju kán gbin kòkó lọ èyí tá à ń gbìn lóńdó kòkó mélòó ló wà lóńdó láyé Awólọ́wọ̀ ni wọ́n ti gbin kòkó tí kòkó ti lówó lórí tí wọ́n ti ń ra kòkó wa ìgbà wo lórí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó sọ̀rọ̀ nípa kòkó à ń kọfí mọ́ àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ bá jẹ́ ṣùgbọ́n wọ́n wá ronú pé pákí yìí o níbo ni pákí yìí ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà
Mo ń sọ fún ìwọ tó ní ilẹ̀ kalẹ̀ síbí, tó ní 10 acres, tó ní 2 acres, tó ní 3 acres. Ìwọ tó tún nípinnu láti ra acres, àyè máa tó wà wá máa gbin pákí. Torí pé nígbà tó bá yá, ihun tí màálù wọn máa fẹnu kan pákí, májèlé yẹn a máa tó ṣe é jáde. Tí kì í sì ṣe pé a máa pariwo ẹ̀ lórí Facebook báyìí. Ṣùgbọ́n a máa sọ ní kọ̀rọ̀ tó jẹ́ pé a máa fi sí oko yẹn o. Gbogbo màálù wọn tó bá ti wọbẹ̀, òkú lẹ́lẹ́jà ń tà, àtẹn tó ní o àti gbogbo wọn. Ẹ à ní fi ìkara bá wọn jà wọn. Ṣùgbọ́n kì í ṣorí afẹ́fẹ́. Ọmọọba Abíọ́dún ní bá yín sọ̀rọ̀ àdàràdà pé ẹ̀yin kan báyìí lọ. Bíbélì sọ pé ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ náà. Ẹ̀yin Yorùbá ló sọ pé ó fọgbọ́n ṣe é sí. Ṣùgbọ́n ibi tí mò ń lọ ni pé wọ́n ti mọ̀ pé lára pákí tòmátò mélòó làwọn fẹ́ jẹ. Tán bá kọ̀ lẹ́ni tá ní wọn ò kó tòmátò wá bí. Mami, olùdúpáńtẹ́ni. Ọlọ́run sóòdá ilẹ̀ Yorùbá. Èmi a máa sọ fún yín pé ilẹ̀ Nàìjíríà yìí, ilẹ̀ location 419, ayọ̀ Yorùbá nínú ẹ̀. Ayọ̀ ilẹ̀ Yorùbá nínú ẹ̀. A fi ṣe ọgbà Édẹ́nì níbi tó ń sàn fún wàrà àti oyin. Tẹ́ ẹ bá wo pákí tí gbogbo yín ò ṣíyèsí yẹn, kò síbi tó lọ pákí sí ní ilẹ̀ Yorùbá tí ó sàn. Má là gbìyànjú ẹ̀ títí tí wọn ò succeed. Ilẹ̀ Ìgbò sì ń gbìyànjú díẹ̀ lára ilẹ̀ Yorùbá ni o. Ṣùgbọ́n ilẹ̀ wa yìí ó san pákí débi pé kò sí ìlú nílẹ̀ Yorùbá tó máa gbin. Ṣé àwọn tí Ògùn náà fẹ́ gbin pákí, àbáwọn t'Ọ̀yọ́, àbí àwọn tí Ọ̀ṣun, àbáwọn t'Oǹdó, àbáwọn t'Èkìtì ni wọn ò rí gbìn? Ẹ jẹ́ á yin Ọlọ́run lógo, ògo fún Ọlọ́run lókè ọ̀run. Màmá tó wà ńbẹ̀ yin Ọlọ́run. Peter Ọ̀dẹ́lé wàrà ànúgbà Ọládélé. Máa bá mi tẹ lọ́fẹ̀ẹ́, máa tẹ láìkì. A máa yin Ọlọ́run lógo torí pé ó fún wa ní ilẹ̀ tó dára. Ṣùgbọ́n àwọn ọba wa oníjẹkújẹ tó jẹ́ pé n tó wà nílẹ̀ ó tó ṣe ọrọ̀ fún wọn ju owó Buhari àbówó Tinubu tí wọ́n kó fún wọn. Ohun ọ̀gbìn wa ó tó sanwó òṣìṣẹ́. Gbogbo tí gómìnà wa bá kówó tó gba gbogbo bá ṣe ń jówó kó lẹ́kọ̀ọ́ tí gbogbo wọn ti sanwó olùtẹ́ tàtà ní àwọn èèyàn lára láàrin ìlú. Mo ń bọ̀ bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì. Mo máa bá ṣe sọ ti pákí náà la máa wá sọ tí wọn bá ṣe ń jalè. Àwọn pákí yìí, ìwọ tó ní 10 acres of pákí. Pákí yìí wọ́n máa wá rà láti orílẹ̀-èdè Kotonu. Wọ́n rà láti Mali. Wọ́n rà ní gbogbo neighboring country tó súnmọ́ ilẹ̀ Yorùbá ní tiwa ń bí. Òun ló sáré ṣe oúnjẹ tó dára jù. Ara ká wá wo oúnjẹ tó jáde lára pákí. Ara pákí yìí lẹ ti ṣe gàrí. Òun lẹ ti ṣe olùbọ́ láfún. Òun lẹ ti ṣàmàlà láfún. Òun lẹ ti ṣe fùfú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ara pákí yìí òun lẹ ti ń ṣe starch láti máa yọ starch. Ara pákí yìí náà kan náà yìí òun ni wọ́n ti máa yọ kẹ́míkà tí wọ́n fi ń ṣe acrylics, tí wọ́n fi ń fọwọ́ àbí kí lórúkọ tẹ́ máa ń pè sanitizer tó ń ṣe ògógóró omi ọtí ògógóró táwọn èèyàn náà tún ń mu yẹn inú ẹ̀ náà ti ń yọ. Àwọn orílẹ̀-èdè kan wọ́n wá rà á lọ́wọ́ wa tí wọ́n fi ń bọ́ ohun ọ̀sìn wọn torí wọn ò ní, because ó wà fertilize. Ó máa jẹ́ kí ẹran tí ẹran bá ti ń jẹ pákí ó máa jẹ́ kó ní ọ̀rá lára. Ọlọ́run so create ilẹ̀ Yorùbá fún ohun ọ̀gbìn tó ń ti ilẹ̀ wa jáde tó sì ń sàn lákòókò rẹ̀. Ṣùgbọ́n àwọn stupid ignorant, àwọn olórí burúkú gómìnà àtàwọn òjèlú tá a ní, ọpọlọ wọn dàrú, wọn ò rí nǹkan ṣe.
wọ́n ní adìyẹ náà wọ́n fẹ́ sìn, ewúrẹ́ náà wọ́n fẹ́ sìn, àgùntàn náà wọ́n fẹ́ sìn. Look at bàbá Ọbásanjọ́, gbogbo ohun ọ̀sìn tiẹ̀ kò tà fún wa ká jẹ Nàìjíríà o, òun kò lọ ìlú òyìnbó lọ tà ni o. People are benefits ohun ọ̀sìn tó yẹ ká jẹ bí. Nàìjíríà, ilẹ̀ Yorùbá yìí dára ju ilẹ̀ òyìnbó lọ. Ibi kò ń gbóná jù, ilẹ̀ yìí kì í tutù jù, ọyẹ́ kì í mú láàmú jù, ooru kì í mú láàmú jù, gbogbo rẹ̀ ṣe kí ni o, níwọ̀ntúnwọ̀nsì ni Ọlọ́run dá. Mami, ìṣòro kan ṣoṣo tá a wá ní ni pé ẹnu wa ò kò. Kí náà dẹ̀ fi ṣe tẹnu yín ò kò? Ìjọ tí bàbá àgbà yẹn tí a fún mi ní ìran tí ẹnu ilẹ̀ Yorùbá ò fi kò ní pé wọ́n dáná igi. Wọ́n dá iná igi ńlá, wọ́n kó igi ńlá ńlá jọ, wọ́n fẹ́nu ẹ̀ kò. Ẹni yẹn wá sọ̀rọ̀ àṣẹ yẹn sínú àfọ̀ṣẹ. Ó wá fi àfọ̀ṣẹ yẹn gún àárín iná yẹn, láàárín igi tó fi kò yẹn. Ó wá kó ihá, ó kó ohun gbogbo tó fi ń ṣe náà, wọ́n kó sórí igi, wọ́n wá taná sí i. Ó wá ní àdàbí o, bí iná yẹn bá jó tẹnu rẹ̀ bá ṣe kò. Ó ní ṣùgbọ́n tí iná yẹn bá jó àjò rẹ̀ ní tẹnu rẹ̀ ò kò. Ó ní ẹnu ilẹ̀ Yorùbá ò ní tóra wọn, wọn ò máa tako ìpín àti àṣeyọrí wọn ni. Wọ́n sọ ogun tó ń ja ilẹ̀ Yorùbá lénìí fún gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Bíbélì ní ègbé ni fún ẹni tí a kò fi hàn tó ń wí, ègbé sì tún ni fún ẹni tí a fi hàn tí kò sì tún jẹ. Èmi ń wá ìdí, mo sì gbàdúrà ní gbogbo ìgbà. Mo ń béèrè lọ́wọ́ Ọlọ́run mi pé kí ló fà á? Àdúrà wòlíì, àdúrà pásítọ̀, àdúrà jíǹrere, àdúrà àwọn pásítọ̀ jàǹkàjàǹkàn tá à ń wò lókè. Kí ló dé tí ò gbà lórí ilẹ̀ Yorùbá? Àṣìgbàdúà á máa dàbí èpè nígbà míì. Orílẹ̀-èdè, ìlú tí a ti ní àìmọye wòlíì tí wọ́n ń pera wọn ní wòlíì. Àìmọye orílẹ̀-èdè tí a ti ń pe wòlíì. Ọlọ́run mi kì í ṣonídàn, ó sì mọ ohun gbogbo. Bíbélì sọ pé ó ní béèrè, a ó fi fún yín. Some people will call me, a máa gbàdúrà. Nígbà tá a bá ti gbàdúrà láàárín oṣù kan, láàárín ọ̀sẹ̀ kan, a ò tí ì gbàdúrà, sáré-sẹ́tò, sásódò, ẹlòmíà tó máa pè pé dáàdì, ẹ̀yin tẹ́ gbàdúrà lẹ́yìn ohun ò mà tí ì rí. Why you can't pray by yourself? Gbàdúrà k'Ọlọ́run ṣí ẹ lójú kó rí nǹkan tó ti ṣẹlẹ̀. Èmi ni mo ṣe tún máa sọ pé ẹ ṣe sùúrù, báyìí l'Ọlọ́run ṣe ń ṣiṣẹ́, báyìí l'Ọlọ́run ṣe ń ṣiṣẹ́. People believe kan ló máa lo jams. Mami, you are not sick. When you are sick, I will pray for you, you will heal immediately. That is sickness. Àìsàn nìyẹn. Ṣùgbọ́n ọlọ́mọ rẹ̀, hallelujah. A ní ọkọ àti ìyàwó jà láti bí ọdún 5. It's a gradually process. God will answer. Àkọ́kọ́ bà gbogbo iṣẹ́ ọwọ́ òkùnkùn tó wà láàárín wọn jẹ́ kó tó di pé ogun yẹn wá padà, á wá kúrò. Àwọn méjèèjì iye wọn á wá ṣí. Èmi máa ń gbàdúrà, kí mi ń gbàdúrà pé Olúwa ṣiṣẹ́, no. I have protocol with my God. Ọlọ́run mi sì ṣe kí ni? Ó mọ̀ mí. Ó dẹ̀ mí dẹ̀ mọ Ọlọ́run mi. Èmi á máa sọ wípé you can ask about ọmọ ọba Bíọ́dún, ọmọ Olúwa fún mi. That is my mother's name. Dáadáa pé irú èèyàn wo ni mo jẹ́ níwájú Ọlọ́run. N kò kì í ṣe alágàbàgebè. Ayé ẹ̀sìn má bà mí lórúkọ jẹ́. Torí pé gbogbo nǹkan ẹlòmíì, máa ní no, it's not that. Nǹkan tó máa ṣe dé. Torí ibi tí ilẹ̀ Yorùbá yìí ń lọ, tí wọ́n bá sọ wípé kí ẹnu wa má kò, tí wọ́n dáná gidi gígẹ́dú tán fi dá lágìjù. Mami, ẹnu iná bá kò kẹ́ ẹ tó finá sí láàárín ìṣẹ́jú 5 tó bá jó àjàjò rẹ̀, ẹnu yẹn ò ní kò mọ́.
àwa sọ wípé ẹni bá dèrú lérú ń tọ̀. Ṣùgbọ́n ṣé àwa fẹnu kò ǹjẹ́ a jà fún òmìnira lóòótọ́ àbí à ń jà fún àpò ara wa? You fight òmìnira tá à ń jà because of your kí la fẹ́ pè popularity. You want someone to know you. You want everybody to know you are talking. You are talking. You know people know you, but you didn't have a step from God. Ọlọ́run ní ọwọ́ sí ilẹ̀ Yorùbá. I want everybody to hear from today and hear from me. Ọlọ́run ní ọwọ́ sí ilẹ̀ Yorùbá. Ó sì mọ̀, mo dẹ̀ ti sọ fún yín. Don't be afraid what is going on. Don't be afraid tí ó sì tún máa tún ṣẹlẹ̀. A máa fi ẹ̀jẹ̀ èèyàn lélẹ̀. Truly, oh sure. I won't deceive you. Even mine, I ready. Because tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ tèmi ni ká fi ṣe ìrúbọ fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kí ó kọjú kí ìfẹnukò wáyé, Olúwa ṣeun. Ṣùgbọ́n má jẹ́ ká parọ́ fún ọ, kò sí orílẹ̀-èdè tó fẹ́ lọ tí kò ní mú àwọn ìgbé ayé àwọn kan dání. Kí lẹ fẹ́ rí tí ẹ ò bá rí? Báwo lẹ ṣe fẹ́ mọ àwọn alákíkanjú èyí tẹ́ ń pè ní hero àbí kí lẹ ń pè tí ẹ fẹ́ mọ̀ pé ohun tí wọ́n là kọjá níbẹ̀ lélẹ̀? Tó bá lọ successful kò ní sí alágbára. Tó bá lọ successful kò ní sí kíni? Kò ní sí alágbára. Tẹ́ ẹ bá wo ìrìn àjò Mósè àti Fáráò, ọ̀pọ̀ ènìyàn sọnù. Bẹ́ẹ̀ ni wọ́n kò sí jagun. Wọn ò jagun. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ṣiṣẹ́. Ẹ̀mí mímọ́ máa bọ̀ wá. Ogun ọ̀run máa bọ̀ wá. Wá la ilẹ̀ yìí kọjá o. Ogun ọ̀run máa bọ̀ wá. Mo ní ẹ̀mí mímọ́ máa bọ̀ wá. Ẹ̀mí mímọ́ máa bọ̀ wá. Wá la ilẹ̀ yìí kọjá o. Ẹ̀mí mímọ́ máa bọ̀ wá. Ogun ọ̀run la Íjíbítì kọjá. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Íjíbítì, you call it a day. Àwọn ìgbésẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀, you call it a minute. Kì í ṣe ìṣẹ́jú kan. Kòkòrò jẹ wọ́n. Pẹpẹ jẹ koríko wọn. Wọ́n jẹ many things. But pàpà síbẹ̀síbẹ̀ ọba ò fi wọ́n lẹ̀ o. Ọ̀tí tá a bẹ Ọlọ́run fún gbogbo àgbáyé. Ọlọ́run wa wò pé Mósè wá wò pé Olúwa mo máa ń ṣe ẹlẹ́yà rèé. Àwa fi ìpọ́njú kún, a fi iṣẹ́ kún iṣẹ́ ilẹ̀ Ísírẹ́lì, àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ ní ẹ lọ fi iṣẹ́ kún iṣẹ́ wọn. Wọ́n tún ṣe é. Wọ́n ṣe kí ni? Wọ́n ń ṣe pẹ̀lú ìdùnnú. Wọ́n tún bí sí, wọ́n tún rẹ̀ sí. Gẹ́gẹ́ bí irú èyí tí ilẹ̀ Yorùbá ń ṣe lọ́wọ́. Gẹ́gẹ́ bí àtìpó tí ìwọ obìnrin yẹn ṣe lọ́wọ́. Gẹ́gẹ́ bí àtìpó tí ìwọ ọkùnrin yẹn náà sìn lọ́wọ́. Àìmọye ẹni tó ń sìn nínú yín lọ́wọ́lọ́wọ́ tí ò tí kúrò nínú rẹ̀. Ṣèbí Yorùbá ló mú ọmọ ẹgbẹ́ rẹ̀ tó sọ fún àwọn òbí ẹ̀ pé ní Nàìjíríà ń bí pé tóun bá ti mú dé ibi tóun mú lọ, ó máa lọ máa gbádùn. Àwọn ìyá á máa gbádùn ẹ̀. Òun fẹ́ ràn án lọ́wọ́ ni tó mú lọ sí ìlú yẹn tó lọ fi sìn. Ìbáwọn náà wà ní Libya yẹn. Àwọn náà wà ní káàkiri yẹn. Wà á mú wọn lọ sí Cairo. Wà á mú wọn débẹ̀. Ní ẹ fi 1 million gbé wọn débẹ̀, but wọ́n á fi san 2 million. Àwọn èèyàn á dẹ̀ sìn yín pẹ̀lú ìpọ́njú àti ìnira. Ǹjẹ́ oko ẹrú àti tán bí? Tí ẹnu bá pò, ọmọ wa dọ̀hún kò ní lè fún kankan ránṣẹ́ sí ọmọ àti ọkọ tó filẹ̀ tán jọ fẹ́nu kò pé òun láàrin oṣù 6 ayé ọkọ òun máa dá padà. Òun wá padà wálé láti bí odindi ọdún 2 kò má tí padà wálé.
Lawan ẹ káàbọ̀ sà, no going back. Ṣùgbọ́n a ní láti fi ẹnu wa kò síbì kan, where are we going to? Níbo là ń lọ gan? Mrs. Abalanle ẹ káàbọ̀, God bless you. Ṣé rí ìjọ tí Ísírẹ́lì fẹnu kò pẹ́ ọjọ́ yẹn lọ́lọ́run dìde. Ìjọ tí Mósè announce pé ẹ fi ìdí ọ̀dọ́ àgùntàn sí ẹnu ọ̀tẹ̀rí gbà yín, òun lọ́lọ́run dìde. Jésù mi yóò dìde nínú agbára rẹ̀, amúnú mi dùn, àyígbá mi padà sí rere, bàbá mi yóò dìde. Ọlọ́run yóò dìde lọ́jọ́ tí wọ́n kẹnu kò pẹ́ a fẹ́ ṣẹ́gun àti ṣetá àti lọ. Ọlọ́run mi mú solution wá, and the solution come out immediately effect without no one stopping them. Láàárín òru ọjọ́ náà àwọn kan fi ṣẹlẹ́yà ṣé àgùntàn kan fẹ́ jẹ́ ọ̀dọ̀ ọ̀gùn sẹ́lẹ̀. Simple something tó bá ní kẹlòmíì ṣe wá níbo lọ ṣe nǹkan báyìí, you still expecting pé ó dìgbà tó o bá ní kó lọ mú 1 million wá káyé òun tó sùn. A ò sọ fún Námánì pé lọ kó gbogbo owó ilé rẹ̀ wá àti jagunjagun káyé Námánì ó tó sùn. Ó ní lọ sínú odò lọ́wẹ̀. Námánì ṣótọ́ nìyẹn. Àfìgbà tán kàn fi sẹ́yìn ṣe ló jẹ́ lọ ṣe bọ̀dá ẹlẹ́tẹ̀. Ó wá ṣe tán ara ẹ̀ wá yá. Ẹgbẹ́ o, ó wá kó ọrọ̀ wá. Wòlíì sọ fún pé òun ò fẹ́ ó máa kó padà. Ẹ wo Gíásì ó wá lọ gbẹ̀yìn. Nígbà tí wòlíì wá bèrè lọ́wọ́ Gíásì, ó ní bó ló lọ, ó ní àmúkàgbọ́bẹ̀ ní ẹrù tó gbà lónìí náà. Ó ní ṣó mà pé ojú mi a máa bá ọ lọ ni. Ojú mi ń bá gbogbo yín lọ. Ẹ̀mí Ọlọ́run ń bẹ lára mi, ó sì ń tẹ̀lé gbogbo ẹnikẹ́ni nínú gbogbo wa. Ṣùgbọ́n o, ní tí mo gbọ́ rèé, ó ní kí ẹ̀tẹ̀ Námánì ó padà sí ẹ lórí. Why people ilẹ̀ Yorùbá tẹ̀ ṣe jẹ́ ọlọ̀tẹ̀ ènìyàn, tẹ̀ fojú jẹ́ ènìyàn ṣùgbọ́n tó jẹ́ ẹranko ló pọ̀ láàrin wa, tó jẹ́ pé ọ̀bàyéjẹ́ ènìyàn ìkà, ẹ̀yin wòlíì olè, ẹ̀yin pásítọ̀ òsínwín, ẹ̀yin ìmáàmù olórí burúkú ló pọ̀ láàrin gbogbo wa. I'm not minus anybody. From head to toe, iye wa ò ṣí. We are fighting for money. We are running about. Àwọn gómìnà olórí burúkú gbogbo, ìlérí Olúwa ń bọ̀ wá bá yín jà. Ẹ parun tìrantìran. You are fighting for president. President tẹ́ máa jẹ́ tó máa sún yín. Who will become your president? Who will become the next president ilẹ̀ Yorùbá? It is Ọ̀ṣínbàjò or Tinubu or Fáṣọlá. Ọlọ́run yóò pa gbogbo wọn run torí pé olórí burúkú ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé Ọ̀ṣínbàjò tó jókòó tó keep silent tí wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ ìyá rẹ̀, tá dẹ̀ mú Sunday Igboho, tá dẹ̀ pa Àdògán, tá dẹ̀ pa kinní kan tí ò sọ statement kan báyìí, kò lè dáa fún ẹ o Ọ̀ṣínbàjò. Èrè tiẹ̀ náà ń bọ̀ o. A man of God, a man of God tó rí ẹ̀jẹ̀ ènìyàn. Why kí ló wá sọ ọ́ di born again? Why do you accept Jesus as your saviour? Kí ló sọ fún wa? Olóò fẹ́ lọ sìn wá. I could remember one day nígbà kan I'm in Lagos, mo wá ṣe revival ní Adéalù. That day we are coming from Ibadan. We are passing through from Ibadan, passing through Abẹ́òkúta towards to Adéalù. Tá fẹ́ gba jáde sí Ànàpájà Abẹ́òkúta la gbà wọlé. And that day you are in campaign. Ìgbà yẹn lẹ ń pín owó tán lá ẹwọ́ tẹ́ kó jẹ kiri tẹ́lẹ̀ fáwọn èèyàn ló kówó. Àwọn èèyàn wá ń gbábọ́ sórí, wọ́n ń gbé pure water sórí, wọ́n ń yà wọ́n wá fún wọn for 5,000. Look at this stupid man. You are not a man of God. Ọlọ́run ò mọ̀ ẹ́. I declared it to word. If you call Ọ̀ṣínbàjò pastor, you are deceiving yourself. Ọ̀ṣínbàjò is not a pastor.
is a man of devil. I can tell you all the devil. Bó ṣe kúrú yẹn bẹ́ẹ̀ ló ṣe jẹ́ man of devil. If you believe me, you accepted them. You accept Jesus Christ as your Savior. But Ọ̀ṣínbàjò kílẹ̀ pé kò mọ Ọlọ́run. Ènìyàn ìkà ni. But you can come to your people. Come and confuse them. Don't vote for Atiku. You should vote for Buhari. Do you know I'm your son? Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé ọmọ yín ni mo jẹ́? This stupid man nínú ilé epo lákòókò náà ẹrọ̀fọ̀ ló wà ń bẹ̀ o. Ó kẹ́sì bọnú ẹrọ̀fọ̀. I saw it with my naked eyes. Mo rí pẹ̀lú ojú mi. Ọ̀ṣínbàjò wọnú ẹrẹ̀. I calm down. Ní mọ́tò tó wá gbé mi nígbà náà. Mo lọ wò ó rìn lórí títì ilé epo ọjà ní Lagos State níbẹ̀ yẹn ní front of kọjú sí ilé General Hospital ilé epo anybody when you are going to Abulegba stop at ilé epo bus stop. Asking what I'm saying. Ọ̀ṣínbàjò wọ inú ọjà yẹn ó rìn káàkiri ó rìn wọnú ẹrẹ̀ àwọn ìyá alájẹ yẹn ń pariwo kínní kan a máa fún yín ẹ máa gbowó òsùn ẹ máa jẹun láyọ̀ àtàlàáfíà but kò kórìíra láti bá àwọn ìyá alájẹ yẹn láti wọnú ọjà pẹ̀lú ẹsẹ̀ white aṣọ white bí agíní white tí mo wọ̀ náà ló wọ̀ lọ́jọ́ náà kò wo pé white ló ń wọ̀ ó tún wọ búùtù bàtà ṣú ẹ̀ òun náà ló kó wọ sínú mọ́tò lákòókò. A vice president. You toast because of you. People have fought for Buhari. Because Osibitowo, you let them know that you are a pitiful Yoruba and let them support you. Tó bá jẹ́ Tinubu wọn ò lè support láíláí nígbà yẹn. Because ó mú owó trading money ó fi deceive àwọn màmá yẹn. Ẹ̀gún bẹ lórí ẹ̀. Àwọn màmá tán ti pàdánù ọmọ wọn. Ẹ̀san rẹ̀ ń bẹ lórí ẹ̀. Gbọ́ dáadáa, I'm telling you the facts today. You better resign. Or kò sọ pé òṣòṣèlú mọ́ káyé rẹ̀ àti kó kù díẹ̀ kó bẹ̀rẹ̀ sí ń jẹun àwọn ọmọ tó bí yẹn kán bẹ̀rẹ̀ sí ń parẹ́ máa lójú. If you believe, I'm telling you the truth. Don't never say that you are going for president. You better stop now and remove your hand out of APC. Kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú. Kó go and keep yourself silently. Be asking for the favour of God. Máa wá ojú Ọlọ́run níbikíbi. Kó máa sunkún kíkorò. Kí ìyàwó rẹ̀ kó lọ sunkún kó má fi gbogbo ọjọ́ ayé rẹ̀ tó ti jẹ gbádùn. Kó má wá fi sunkún kíkorò nígbà tó bá dọjọ́ kẹ́yìn. Bẹ́ẹ̀ l'Olúwa Ọlọ́run ọ̀run sọ pé kí n sọ fún ọ. Mo ń sọ fún yín. Tó bá wù yín kẹ́ gbọ́. Ó bá wù yín kẹ́ gbà. Ìparun bọ̀ lórí ẹ̀. Ọ̀ṣínbàjò yìí wá ṣe parun bẹ́ẹ̀ o bí Fáráò ṣe sọmọ rẹ̀ nù bẹ́ẹ̀ ni ìwọ náà máa sọ tiẹ̀ nù but I'm not declare it but mo ń sọ tó o bá lè seek for the face of God kó padà kúrò nínú ẹbí rẹ̀ kó tún iná ẹ̀mí mímọ́ rẹ̀ dá but when you are still olóṣèlú o sì ń ṣe party o sì ń ṣòṣèlú dáàdì ọ̀run àpáàdì ló máa gbẹ̀yìn ẹ̀ sí. It's not only ọ̀run àpáàdì o wà ìwọ náà sunkún ọmọ bẹ́ẹ̀ l'Olúwa wí bíbélì sọ pé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń wí ègbé sì ni fún ẹni tí a fi rán tó kò tún jẹ. Ọ̀ṣínbàjò, I'm telling you the facts that is for you. Ilẹ̀ Yorùbá ẹnu wa òkò àwọn tí ilẹ̀ Yorùbá ń pawọ́ pọ̀ tẹ̀ ń tì sókè àwọn ni wọ́n ń fogun jà yín àwọn ni wọ́n ní màlúù tí ogun ń jẹ. Fulani introduce màlúù to all these stupid people láti sìn because ẹ̀yin Yorùbá náà lè ra màlúù jẹ ṣé tí ẹnu yín bá kò tẹ̀ ṣe patí ṣebí láéláé tẹ́nìyàn bá kú lábúlé tán bá fẹ́ ṣe patí màlúù mélòó náà rà ní 1970 in 70s in 60s màlúù mélòó là ń pàjẹ́. wíwì tẹ́ bá rí ẹran lórí ìrẹsì ńsìn ẹ kọ̀ láti má jẹja ẹ̀jẹ̀dé ẹ̀jẹ̀já aṣara yín lóore
let me tell you the truth. A sọ fún mi pé èpè tí à ń ṣẹ́ fún àwọn Fúlàní pé wọ́n ń jẹ oko wa ó tún padà sí wa lára. Béèrè lọ́wọ́ mi pé bọ́ lọ́nà wo. Nípa ohun ọ̀gbìn wa wọ́n ń fi ohun èpè wa ohun ìlágùn ẹ̀ ò ṣépè sí nǹkan pé ẹnikẹ́ni tó bá jẹ ẹran tó bá jẹ kínní o ìran rẹ̀ máa ṣe báyìí ni o. Ẹran yẹn wá jẹ ẹran yẹn ni ẹbí rẹ̀ túrà tán tó fi pa pàtì. Jẹ́ kí iyè rẹ̀ ṣí báyìí o. Ìwọ ṣépè Olúwa gbogbo àwọn màálù yẹn gbogbo ogun ni kó dé bá wọn ìpọ́njú ni kó dé bá wọn kán kú lójijì. Fúlàní sẹ́ẹ̀dì màálù kò tà á fáwọn aráàlú ẹ̀ o ẹ̀yin ló tún tà á fún ẹ̀yin lẹ padà lọ fi ṣòkú bàbá yín. Àwọn ẹbí tún jẹ́ ìwọ tó dẹ̀ ṣépè náà débẹ̀ bàbá lámarin kú ìwọ lọ bá jẹ màálù. Dáàdì tewúrẹ́ bá bojú ẹ̀yìn á fi pèpè lépe. You hit ó jẹ́ mẹ́ you hit out of it. Màmá o ti tún jẹ nínú ẹ̀gún tó fi màálù rí ẹni tó rí oko ẹ̀ tó sọ fún pákí ẹ̀ pé gbogbo ìran ẹnikẹ́ni tí Fúlàní àti màálù rẹ̀ òfò ni wọ́n máa ń ṣe ẹ̀gún yẹn wà lára ẹran yẹn wọ́n dẹ̀ gbé wá. Bẹ́ẹ̀ni because we are of the cow we are eating ẹ ti jẹ ẹ̀gún yẹn padà ẹ wá ní kí ẹ̀gún kúrò lára wa ẹ ní kí ẹnu wa kò. Wọ́n introduce màálù sí àwọn ọba àwọn ìjòyè gbogbo wọn gbàgbé pé pákí tí wọ́n fẹ́ gbìn yẹn ó ní owó lórí ju màálù lọ. Àwọn gbà pé tí ilẹ̀ Yorùbá bá ta sọ pé a ò ṣepo a ṣepo ni a àti ẹ̀ nídìí epo ká gbin pákí nìkan sílẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Mami will become a billionaire in the world. Many things are coming from pákí tó dẹ̀ jẹ́ pé ó ń fresh wa lówó ohun tí àwọn Fúlàní wò ó rèé pé we will become a number one in the whole world in all things we are generate. Wọn ò ṣe máa fi màálù lọ jẹpo ká máa lọ máa fi jẹ ìmọ̀ ọ̀pẹ tó ti ga epo because we didn't fojú síbi epo pupa oil little tá a ní òun náà tó ń kó wá bá yín lókè òkun tẹ̀ ń jẹ African food. À ń pariwo nílùú òyìnbó pé ìyà ń jà wá táwa Nàìjíríà oúnjẹ tó yẹ kékeré tó kù tó yẹ ká jẹ wọn àwọn kan ń kó wọn import ẹ̀ wá fẹ̀yìn tókè lọ́hùn but wọn òyìnbó ò gbà á lọ́wọ́ wa I will remember wọ́n ní pour something Nigeria producing pour something but tiwọn yẹn ní tiwa tán kó láti bí ni wọ́n tún dá padà fún wa o tán sọ pé imported. Mo ní orí ọ̀fẹ́ láti pray fún ẹnìkan ó wá ń sọ fún mi pé ìwọ òyìnbó yìí o 70 years old ni o Daddy ṣe ló dàbí ọmọ 130 years. Mo wá ní kó wo ìyè ẹni wọ́n sọ fẹ́ nìyẹn pé look at your mama rẹ nísìn 130 ni ìyá rẹ lẹ́sìn sí ń lóko yìí ǹjẹ́ òyìnbó tó ń tọ́jú yìí ṣé òun lè dìde níbi tó jókòó só ní ń bo ṣó ló ń sọrùn bá ẹ̀yin náà wò oko ẹrú sínú oko ẹrú but when you are in this Nigeria ó ti gbàgbé ìyá tiẹ̀ síbí o ìyá tiẹ̀ sọ́fà lọ́wọ́ ó sọ lọ́rin ìyá rẹ ní fúnra rẹ̀ lọ́dí àrò lọ dáná oúnjẹ ẹnu yóò dẹ̀kọ̀ all people are still saying Ìgbòho ń ṣe tí ò da Nàìjíríà ò lè pín à ń jẹ̀yà lọ́wọ́ you are a fool. Tí Ọlọ́run ò bá tiẹ̀ sọ fún yàn pé kí ilẹ̀ Yorùbá dá dúró ṣé kò yẹ kí làákàyè yín ó sọ fún yín pé ó yẹ kí ilẹ̀ Yorùbá dá dúró. Look at Makinde ó pa yín kán ó fàyè lẹ̀ kí Fúlàní Ìgàngán
kán ṣe yín bó ṣe wù yín. Ó wá ń dọ́gbọ́n, ó fẹ́ máa campaign another election pé òun tún padà bọ̀. Ẹ tún dìbò fún torí ẹ ti gbàgbé ìjọka yín gbàgbé àná, ó tún fẹ́ wá, ó ń bọ̀ wá jẹ tèmi. Stupid ignorant tó wà lẹ́kọ̀ọ́ yẹn, ìyẹn náà pọ̀ ọmọ ọlọ́mọ. Àpọ̀ ọmọ ọlọ́mọ tán ní Lẹ́kí, tó bá yá ń sìn á tún dáṣọ sí yín lọ́rùn, á ní ẹ dìbò fóun, òun náà ń lọ lẹ́ẹ̀kejì. Ẹ wàrà tán dá lẹ́kọ̀ọ́, mo sọ̀rọ̀ sí ignorant kan lánàá. Mi ì láì kí n máa sọ̀rọ̀ sí yàn, mo fi ẹnu àṣẹ mo fi sọ̀rọ̀ sí. Bí ayé ẹ̀ dẹ̀ ṣe máa rí nìyẹn. Mi ì ṣe Ọlọ́run, ṣùgbọ́n mo gbàgbọ́ torí pé ẹnikẹ́ni tó bá gba omijé lójú èèyàn, ogun ọ̀run gan gbọ́dọ̀ gbomijé lójú ẹ̀. Jésù gan sọ, ó ní ẹnikẹ́ni tó bá fi idà pa ènìyàn, ó ní idà la máa fi pa òun náà. Kí ló kù? Mọ́tò takú. Bátìrì, ó dà pé bátìrì connector mọ́tò yẹn ò connect dáadáa. Bó ṣe kú gbà báyìí, kò start. Ibi tó ti lọ sí bọ́nẹ̀tì kò start. Ẹ believe pé àwọn ignorant olórí burúkú ìdẹ́ṣe kínni wọ́n dẹ̀ àwọn Ìkẹjà ni o. Ìkẹjà local government máa di police station tó wà nínú Ìkẹjà long yẹn ni o. Ẹ dẹ̀ kí irinṣẹ́ sí abẹ́ ẹ̀. I'm not ready now. Tí n bá ṣe tán àti yàkàyàkà gbogbo station yẹn àti gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn, I have your evidence with me. Wọ́n dẹ̀ kí kíní sí abẹ́ mọ́tò. Ẹ wá ń gbé ẹni yẹn lọ. Ẹ wá ń bá negotiate 50,000. Ṣé ó lè ní 50,000 kó máa sọ pé òun máa ti mọ́tò rẹ̀ ń takú ní bátìrì ẹ̀ connect dáadáa? Yorùbá náà tún jọ ń sọ àwọn tó yẹ kó wà lóko, tó yẹ kó lọ defend oko bàbá wọn, tó yẹ kó lọ gbogbo yín kórí jọ sékòó, wọ́n ń kọ́ yín lólè, ẹ sì ń jalè. Tó bá wá yá, ẹni ọlọ́pàá ń kọ́ yín lólè, ẹni agbófinró ọlọ́pàá wọn ló ń gbé òfin ṣánlẹ̀, wọ́n náà ń gba ọ́pọ̀pì. Wọ́n ní ọ́pọ̀pì, kí lẹ̀ máa ń pè? Wọ́n ló parọ́ mọ́ ọlọ́pàá, ọlọ́pàá ń parọ́ mọ́ pọ̀pì. Kí ló ń jẹ́ ọ́pọ̀pì? Ṣé eku àtológbò wọn jọ ń ṣeré ni? That is the stupidity. Wọ́n kọ́ yín lólè, ẹ̀rí local government, àwọn local government kó wọ́n kó pépà kiri, gbogbo àwọn ọmọ yín náà iṣẹ́ wọ́n á fún yín síta lọ mọ́kadà méjì kó ibẹ̀ ló ti máa gbowó èdè. Who is this person? Please don't disturb me. Ibẹ̀ lẹ ti máa ṣe kí ni? Ibẹ̀ lẹ ti máa tó bá ti rí ìṣẹ́jú méjì, wọ́n máa mọ́kadà méjì wàá gbà ń bẹ̀. Wọ́n náà wá bọ́ọ̀ta, ọmọ ìyá rẹ̀ ló fẹ́ lọ mú, àwa lè ju kókókó ẹlòmíì àti mọ̀ gógóró bí ẹni fẹ́ kú, a máa mí lókèlókè. Àwọn kan dẹ̀ wà lọ́fíìsì tá ń gbowó yẹn. Ẹ wá ti gbàgbé pé ẹni kíní kan bá fowó gbowó yẹ̀pẹ̀, ó di dandan kó gbowó òkúta. Ìpọ́njú máa dé. Àwọn ni wọ́n ń fogun jà ara yín, ẹ̀yin lẹ̀ ń dá wàhálà álẹ̀. Ẹ pé mo sọ pé mo fẹ́ ṣe ètò ìyá ọkọ, mo fẹ́ ṣe ètò ìyá ìyàwó, mo fẹ́ ṣe ètò ìyàwó sí ìyá ọkọ, a máa ṣe ètò ìyàwó sí ìyá ìyàwó, gbogbo ẹ̀ la máa yànnàná. In tó fà á tẹ̀yìn àwọn yín obìnrin àsìkò yìí tẹ́ ẹ fi ń kọ ẹ̀yìn ìyá ọkọ yín, ìyá ọkọ yín tẹ́ ẹ fi ń kẹ̀yìn ẹ̀sẹ̀ ọmọ ẹ̀dọ́bí, màá sọ fún yín. Màá wá sọ èyí tí ìyá ọmọ gan tí ò fẹ́ jẹ́ kí ìyá ọmọ òun gan lọ́kọ ńlé, ìyàwó mi gan ó ti ba ayé fámìlì ilé ọkọ ọmọ ẹ̀ jẹ́, kò tiẹ̀ jẹ́ kọ́kọ́ ọmọ ẹ̀ ó gbọ́ tẹ bí ẹ̀ mọ́. Gbogbo ẹ̀ la máa yan nàná. Àwọn obìnrin míì wà lénìí nílùú òyìnbó yẹn tó jẹ́ pé àdágbé àdáfà nìkan àwọn ni wọ́n ń tọ́jú ọmọ torí òfin burúkú nígbà torí pé orílẹ̀-èdè yóò dáadẹ̀ ni. Bíbélì sọ pé any man that not take any responsibility of a house only is a worm to the man. Ọkùnrin kọ́kùnrin tí kò bá ṣe ojúṣe rẹ̀ nínú ilé sí ìyàwó rẹ̀ àti ohun tó tọ́ àwọn ọmọ ẹ̀ gbọ́ dáadáa, ègbé ni fún ọkùnrin bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni obìnrin gẹ́gẹ́. Wáílé ni ọkọ ẹ̀ mú ẹ dé ìlú òyìnbó, ó
ó dẹ̀ yí rọ́mọ ó dẹ̀ lé kúrò nílé torí owó tó fẹ́ máa gbà lórí àwọn ọmọ ó kó gbogbo ẹrù kan ọmọ ó parọ́ ọmọ kó nǹkan ló lọ́mọ ìwọ náà wò ẹ̀san bọ̀ lọ́dọ̀ wá wí o. Ẹ má fi ẹ̀gún lélẹ̀ sí ayé yín ẹ má torí owó wàá tún máa lọ wá pásítọ̀. There's a one man that called me one day nígbà tó pè mí tán ó ní dáàdì ẹ bá ń gbàdúrà nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Wọ́n wò ó ràn nígbà tó wá gbàdúrà tán mo ní Olúwa dáríjì yín kí ló fún mi pè ó ní dáàdì ẹ má bínú sà mo ní má tí kú omi o oògùn ẹ ní kó drop kọ torí káyé kó má tó bá rí ogun sí ṣùgbọ́n kó ogun bá lè kúrò láyé tiẹ̀. Mo wá gbàdúrà mo ní ẹ sà ẹ̀yin lẹ ṣe kan báyìí ẹ̀yin lẹ ṣe kan báyìí ẹ̀yin lẹ ṣe kan báyìí dáàdì yẹn bú sẹ́kún. Mo ní torí obìnrin ẹ lé ìyàwó yín jáde ẹ kó ọmọ tira ẹ lọ fẹ́ ìyàwó mi ẹ ń fi ìlàgùn ìyàwó tí ẹ fi ń gbà. Mo ní ìgbà tóbìnrin yẹn náà tó bá wá kó o ní ọ̀ǹtí tó o bá lé obìnrin yẹn padà sí Nàìjíríà. Obìnrin tó dẹ̀ ń ṣe yìí òun ló mọ ìṣẹ́ jìyà tó máa bó ṣe délùú òyìnbó ṣùgbọ́n lẹ́yìn ó wá ń rojọ́ fáwọn pásítọ̀ káàkiri ẹ bá ń gbàdúrà kíyàwó mi ó kú torí ó ń gbógun tì mí wọ́n sì lẹ́ni tí ń gbógun tì ìyàwó rẹ̀. Wọ́n lẹ́ni tó ń gbógun tì ìyàwó ẹ̀ but bẹ́ẹ̀ ni ìyàwó sí ọkọ. Orílẹ̀-èdè yìí a gbọ́dọ̀ tó láti ìdílé sí ìdílé that is where you will understand nǹkan tí wọ́n ń pè ní ìfẹnukò. That is where we will know how to fight for nation. Tí ẹ bá ń jà fún orílẹ̀-èdè tá a bá ń pariwo orílẹ̀-èdè tí ilé yàrá tèmi ò bá tò tí mo bá ń passing through by wàhálà mami ìlú yẹn ò lè tò tá a bá tiẹ̀ gbà ẹ ò ní fẹnukò síbì kan. Bùsí mi God bless you Bùsí Táyọ̀ mi God bless you Bùsí mi God bless you. Ẹ̀rọ àánú gbà máa dé hàn. Adùnnídáyọ̀ tí ì ríran Adùnníbàdà tí ì dé o God bless you ẹ bá ń wá Adùnnídáyọ̀ lọ ẹ̀rọ àánú gbà. Gbogbo nǹkan màá mi Mọ́túndé ògo yẹn á fọhùn màá mi Tóyìn bí màmá yẹn ṣe wà ń bẹ̀ ó wà nílé ọkọ ẹ̀ dè sí i wọn ò tàpá sọ́kọ wọ́n bẹ̀rù ọkọ wọ́n bẹ̀rù bàbá. Ẹ̀yin ọmọ sìn yìí ìrìn àjò ẹ̀ má bẹ̀rù ibi ọkọ ibẹ̀ láti máa wò pé ẹ lè bẹ̀rù Ọlọ́run. Kò sí ẹni tá a máa fi sípò tí ò ní hùwà tí ó wù ẹlòmíì adédé pé wòlíì ẹ̀ á dẹ̀ sọ̀rọ̀ tí ò yẹ kó sọ̀rọ̀ sí wọn á tún fẹ̀gùn sáyé ẹ̀ síbẹ̀ because àwọn ìránṣẹ́ Ọlọ́run ti jẹ́ kí wòlíì useless ẹ máa ní wọ́n ní wòlíì lọ wò ó wà ní wàá tún fi nǹkan mẹ́ẹ̀kún. Nígbà tí wòlíì tó jẹ́ pé tó bá ti rí ọmọ ọlọ́mọ Ṣadé God bless you welcome my sister tẹ́ bá ti rí ọmọ ọlọ́mọ bíi pé kẹ́ gorí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn fẹ́. Ẹlòmíì dẹ̀rẹ̀ pásítọ̀ tó lágbára lòun wá káàkiri kó ṣáà ti jáyàwó pásítọ̀ ó dẹ̀ fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. That is ó wà worse and opposite ni. That is gbogbo àwọn ìrìn àjò tí a bá ti ń rìn gbogbo ìrìn àjò tí ènìyàn bá ti ń fọhùn lé lórí ó gbọ́dọ̀ wá the roots. Wọ́n ní ogun jà mí lókè ogun jà ní kárádíká ogun jà ní kèrètíkè ogun mà jà ní kòkó tí Àkúrẹ́ ó ti mọ́ mi yé tèmi lọ ó ti mú fámìlì yẹn lọ. Go and search for the roots. Ṣé ó yẹ kí a gbìyànjú gbogbo ìwà tá a wò sí Sunday Igboho báwọn èèyàn ṣe ń bu kò kàwé kò ṣe kinní kan tó bá wo ilé àwọn baba ńlá àwọn èèyàn tí wọ́n ń hùwà bẹ́ẹ̀ wàá ti rí i pé àwọn gan ìsàlẹ̀ wọn ilé wọn kò ní àṣeyọrí kankan. Let them go and sit down and search themselves very well. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó o mọ̀ gbogbo olùgbọ́ mi pé ẹnu wa ò kò síbì kan. Tó bá wo àwọn ọba tó bá rí ibi tán ti ń jà they are so stupid people. Ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé ìlú tí ò tó ní location 419 house of rep ilé wọn ò tó tá bá jẹ́ responsible person tá jẹ́ èèyàn gidi wọn ò ní máa fi ṣí agbára wọn àwọn tá ń ṣòfin tẹ́yìn fi ṣí àlára mọ́ yín tẹ́yìn kí blow bọ̀yàn lójú.
kí ọba ẹgbẹ́ ẹ̀ máa fẹ̀ṣẹ̀ yọ ẹyin ọba, olúwo fẹ̀ṣẹ̀ yẹ oyin èèyàn kan. Fọ́júfọ́jú là á fọ́jú, kò mà kú mọ́ là á dẹ́tẹ̀ tí ò bá ṣe fọ́ ni. Ọwọ́ tí ò bá ṣe sàn ẹ̀ kó sórí. Why I will be afraid someone tí máa torí ọlọ́run mi ní sọ tọ́lọ́run mi rán mi wọ́n máa bẹ̀rù ènìyàn. Ọlọ́run má mà jẹ́ kí n rí rẹ̀ lórúkọ Jésù. Ikú àyà máa kú lánàá ni. Tá bá kú bàbá mi kú, ìyá mi kú, kí ló wá kù? Kí ló wá kù? Mi lè kú sí kan ní mo kú mọ́ ìyá mi lójú, mo náà ti gbìyànjú. Láàrin ìṣẹ́jú díẹ̀ sí mo ti pọ̀ ọmọ 50 years. Ọmọ agbésẹ̀ rò sọ I will be celebrating 50 years láìpẹ́ láì jìnnà sí. But ẹni tó bá rí mi á ní àwọn kan rí mi lánàá níbi tán ti rí mi níkẹjà wọn ní this man àròpọ̀ arúgbó ní ìná ẹlòmíì tún ní bẹ́ẹ̀ dàbí ọmọ 17 years. Mo lè fẹ́ pé 50 years lẹ́nu ọjọ́ mẹ́ta ìbá. Mo fẹ́ jẹ́ kó mọ̀. Some people have been hearing my voice sometimes náà ní ẹ̀yin kọ́lẹ̀ tó sọ̀rọ̀ àti ní ẹ̀dáàdì afẹ́ bọ́ ọmọ ọba sọ̀rọ̀ èmi náà ni mò ń sọ̀rọ̀ because God so created me láti pé tó o bá ti ṣò tó o ti ṣèkà tó o ti ṣe bí ibi ò lè bá ọ. Bàbá mi nínú Olúwa kọ́lọ́run fọ̀run kẹ́ Àlàbí bàbá jíìrìn omi mẹ́tọ̀ mi ó máa ń sọ fún mi pé bí ìwọ ò bá ṣe bí àbẹ̀ tó o bá ti ṣe bí ò ní bá ọ máa rìn ṣòlẹ̀ ṣebí ikú ni wàá kí ẹ káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Má rò ti ayé yìí o dúró lórí òtítọ́ yẹn o má rò ti owó o má rìn ṣó go má lọ. Ìlú náà dẹ̀ ti bọ́ sọ the people àti máa fọ̀ lákòókò nínú igbó náà nígbà náà. Why people are be afraid because they want to kill you? Why you be afraid because they want to destroy your things you have in life? Ṣé ohun ti ayé yìí ni? A pa Jésù lójú yẹ mo gbọ́ gbogbo ẹni tó gbọ́ mi lẹ́ni lórúkọ Jésù a ò ní pọ́mọ rẹ lójú ẹ àmì dà. Ṣé àwọn tí wọ́n ṣe báṣubàṣu ṣé nígbà tí Lady K kúrò nílùú òyìnbó tó dé sí Nàìjíríà ṣé bó ṣe rìn nìyẹn tìpélé janjan olóòbí tó ṣojú tó ṣé ẹ máa tán fi gbá wọn lẹ́sẹ̀ lákòókò tán fi kíní yẹn hit ẹsẹ̀ wọn yẹn ẹ mọ ìnira tó jẹ́ ẹ mọ ìkorò tó jẹ́ ẹ mọ omijé tó jáde lójú ẹ̀ kó wá sọ̀rọ̀ ìbínú wọ́n á fi ẹ́ sípò kan wọ́n á máa ṣe gàlagàlagàlagàlagàlà bíi pé òkú kò sẹ́ni tó tó ẹ better come down there go and repent ó jẹ́ lọ bá ọkọ ẹ ó jẹ́ lọ bẹ ìyàwó ẹ ẹ jẹ́ lọ bẹ ìyá ìyàwó yín ẹ jẹ́ lọ bẹ ìyá yín padà kó gógó lọ bẹ ìyá ẹ padà ó ní kí ìyá ẹ dáríjì ọ. Ẹlòmíì kúmọ̀ kan pè mí dáàdì ìyá mi ló ń ṣe mí ó ò jẹ́ ń gbàdúrà ó ti declare ìyá ẹ ló ń ṣe mo ní come on shut up ó ní yes sir ó wà surprise pé mo ní kó ń shut up ọ̀rọ̀ dáadáa dáwọ́ lẹ́sọ lẹ́nu yẹn ìyá yín ló ń ṣe yín ìyá ẹ̀ kọ́ ló lóyún ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni sà òun kọ́ ló pọ̀n ẹ̀ ní ó ní bẹ́ẹ̀ ni sà máì kú òun bẹ́ẹ̀ o ó ní lóṣù mẹ́sàn-án ó ní bẹ́ẹ̀ ni sà ẹ̀rẹ̀ ìrákò ẹ̀ yàgbẹ́ sí lára ìyá ẹ̀ wá làjẹ́ tó bá jẹ́ àjẹ́ nìyẹ́ ẹ̀ àdúrà lè gbàjẹ́ yẹn nínú ẹ̀ ìwọ lè dé gungun ẹja kí ìyá ẹ̀ má pa ẹ̀jẹ̀ mo lè ṣe yẹn but kó wá dédé lanu ẹ̀ pé ìyá ẹ̀ làjẹ́ ó kàn kú ẹ̀gún ló bèrè yẹn o torí ọmọ tiẹ̀ náà máa sọ fún ẹ bàjẹ́ níwọ náà ó bá ní dáadé kí ni solution that is it. Don't jump to conclusion. Bíbélì ni wádìí ohun gbogbo dájúdájú ká di èdè sọ́mú nígbà tá a dẹ̀ máa wò ó àwọn pásítọ̀ ó lè nà parọ́ fún. Lóòótọ́ sábà bí a máa wá Bíbélì sọ pé ó ní kò sí kí òun ò kọ̀sẹ̀ kí ó má wà ó ní ṣùgbọ́n ègbé níbi tí òun kọ̀sẹ̀ náà ti wá. Lóòótọ́ ni wọ́n lo àwọ̀ ìyá rẹ̀. I will still teach that màá tún kọ́ yín lecture lẹ́ẹ̀kan sí lórí pé bí wọ́n ṣe ń lo àwọ̀ èèyàn àti pé bó ṣe máa detect pé wọ́n ń lo àwọ̀ èèyàn fún èèyàn ni bàtà máa wò wọ́n ń lo àwọ̀ ìyá ẹ̀ ni oníṣòtì kó wá máa gbàdúrà ẹlòmíì ti pàyẹ́ ẹlòmíì wò títí gbà tó gbàdúrà tí àdúrà yẹn ò gbà lórí ìyá torí pé ìyá ẹ̀ kọ̀ ó gba àwẹ̀ kí ìyá rẹ̀ kú ìyá rẹ̀ ò kú ohun kan tó ṣe é sì ń ṣe é sí ọ̀wọ́n tán sì ń lo àwọ̀ ìyá rẹ̀ sì ń lò ó sí ó dẹ̀ sì ń bìlí pé ìyá rẹ̀ ni ó dẹ̀ ń ná ìyá ẹ̀ ó ní ebi ló máa pákú ayé tiẹ̀ gan ò lè lọ but wádìí ohun gbogbo dájúdájú kò di ètò jẹ́ òtítọ́ mu gbàtà wá mo ní this is solution go and call your mother ó bá pè yẹ
ẹ jẹ́ ká jọ wà lórí fóònù àjọ wà ń bẹ̀ mo ní màmá wọn lu àwọ̀ yín ẹ̀yin gan lẹ níṣẹ́ láti ṣe ẹ lọ gbàdúrà ìyá yẹn bú sígbe láàrin ìyá yẹn ìjọ wo lẹ máa ráyè ṣe kínní àdúrà tá a fẹ́ gbà ó ní nísinsìnyí dádì and we started immediately effect lẹ́ni nǹkan ìyá yẹn fọpẹ́ fọlọ́run the house was settled ilé yẹn dára ọ̀run dáwọ́lé ilé yẹn gbogbo tó ti láàkì láti tí ọmọ ti fi 20 ọdún wá tí ò rí mami láàrin 21 days ó gbà á ọ̀run ṣílẹ̀kùn ayọ̀ rẹ̀ torí pé ó tilẹ̀kùn mọ́ bíbélì sọ pé bọ̀wọ̀ fún bàbá òyà rẹ̀ àti ẹnikẹ́ni tó bá jù ọ́ lọ you ignore your mother you ignore your father lórúkọ Jésù ogun ò ní jà ọ́ ibi tí ilẹ̀ Yorùbá ti ṣèṣe nìyẹn ibi tí ilẹ̀ Yorùbá ti mẹ́hẹ̀ nìyẹn ibi tí ilẹ̀ Yorùbá ti jẹ́ májèlé lélẹ́yìí ibi tí ẹnu wa ò ti kò lélẹ́yìí ìgbà wo ló kù tá a fẹ́ ṣe rálì ìgbà wo ló kù tá a fẹ́ gba ilẹ̀ wa àwọn ọba wa ìjẹkújẹ wọ́n dì sí fi wọ́n ní tẹ́ bá ti ra màlúù Fúlàní adé sí ìlú á fún ẹ ní màlúù kan we give you àti gbé màlúù fún àwọn ọba Victoria mami ẹ̀ rà ánú gbà ayé ò ní kẹ̀yìn àwọn ọmọ sẹ́yìn a gbé màlúù a gbé fún ọba a sọ pé kábíyèsí ẹ lè ní màlúù méjì màá bá yín máa tọ́jú rẹ̀ lọ́fẹ̀ẹ́ kábíyèsí ẹ lè ní màlúù mẹ́ta màá bá tọ́jú rẹ̀ lọ́fẹ̀ẹ́ kábíyèsí wọn náà ra màlúù èlò ni màlúù ń bí lọ́dún kan daddy that is where you are so stupid king is stupid sir I will let you know you are stupid today ẹ gbọ́ màlúù ọdún kan ló fi lóyún it is it ọdún kan 1 year 12 months ni màlúù máa ní àgùntàn oṣù 9 ewúrẹ́ mẹ́ẹ̀mẹ́wàá oṣù 3 bí méje ajá oṣù 3 oṣù káàbọ̀ oṣù 3 3 months wá wò adìyẹ 21 days ló fi ń sábà ṣùgbọ́n tí fẹ́ mú jáde ń bẹ̀ ọdún mélòó ni pákí fi ń dàgbà tó o bá roko tó o káwọn alágbàṣe sóko tán bá roko fún yín dáàdì tẹ́ ẹ bá lọ pákí oṣù 6 ni o pákí ti dàgbà màlúù ọyọ kan ṣoṣo tó o bí ọdún mélòó ni màlúù á tó dàgbà màlúù máa lọ́dún 3 kó tó gbakọ kó tó gùn màlúù tó bá bí méjì ó ti ń bímọ tipẹ́tipẹ́ ni how do you want to generate 10,000 màlúù tí kò jẹ́ ẹ̀jẹ̀ àwọn ọmọ wa lè fi ṣe pàyípàdàn àwọn ọmọ yín tó ń gbà láàyè ẹ̀rí ńgbà tí Fúlàní bá ń kó màlúù 6 kiri nígbà tó bá yá á ti di 8 á di 10 á di 11 mo ti sọ́rí nínú program mo ní wọ́n ṣe pàṣípàrọ̀ ni ó ní bá ṣe ń dà ó ní igi tàǹdà tí wọ́n kì sí abẹ́ àwọn àbúrò wa òun náà kì sí abẹ́ àwọn ìyàwó wa tá bá ti bá wọn sùn tán wọ́n á kí igi yẹn sójú ara wọn òun náà máa gbogbo ọmọ tí ẹni yẹn kó bí wọ́n á pa ẹni yẹn o gbogbo ọmọ tó kù sínú ọ̀dọ́ ọmọbìnrin yẹn òun náà máa yí padà láti fi provide màlúù tẹ́ńdà tẹ́ bá lọ ra màlúù ní kára ẹ sàmì sí kẹ́ tó pa tẹ́ bá padà sí agbo Fúlàní yẹn ẹ máa bá màlúù yẹn padà ń bẹ̀ ṣùgbọ́n àkókò tí tó àti tú àṣírí ogun wọn àti gbogbo ohun tí máa fi ń ṣe máa sọ fún gbogbo yín ẹ kàn rí wa ni ẹ tí ní olóògùn pẹ́ǹsìn ní kankan ṣùgbọ́n mo ní Kristi. That is òun náà fi sọ pé wọ́n ń da ẹran wọ́n ní àdàrán darandaran cattle variety darandaran darandaran ẹ̀yin ti pè ní darandaran lẹ́yìn darandaran wọ́n ń tọ́nu ẹran asin ẹran yìí jẹ́ asin ẹran ọ̀yàn ènìyàn màlúù ló ń sìn asinran ṣùgbọ́n wọ́n ní darandaran wọ́n ń dà káàkiri ní ìtumọ̀ rẹ̀ nu ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹ̀jẹ̀ ọmọ yín ló sì ń sọ tó tọ́ ó ń láyé padà ó ń tọ̀nà ọmọ yín sí ẹran ó ń da ẹran ẹ pẹ̀lẹ́ tí ọlọ́dẹ tó gbójú bá lọ sínú igbó lákòókò náà ó ní tó bá jẹ́ ìgalà ló fẹ́ pa orí ìgalà náà máa fi ṣe àgbo yẹn fún wọ́n á fi ewé ayò sínú ẹ̀ wọ́n á dẹ̀ kó gbogbo nǹkan yẹn sínú ẹ̀ á fi wẹ̀ á lọ sínú ìbọn tó bá lọ sínú oko ọdẹ ìgalà tó máa padé bíi 10 9 ni á dà gbogbo tóbi tó bá ti ń yìnbọn sí báyìí pòó ìgalà máa wà ńbẹ̀ ṣùgbọ́n irú ọlọ́dẹ bẹ́ẹ̀ ọmọ wọn lábúlé ló ń pa tó bá pa 10 ọmọ bíi 2 bíi 3 kú lábúlé tó tẹ̀lé wọ́n máa ṣe sí abúlé mìíràn tó bá súnmọ́ tòsí wọn
wọ́n máa pa wọ́n lọ́mọ, wọ́n máa fi sọ́dẹ̀ràn. Ẹlòmíì ọ̀yà ló ń pa, ẹlòmíì rẹ̀ ló ń pa, ẹlòmíì ẹran ńlá ló máa ń pa. Àwọn ìyá arúgbó abúlé a máa kú dànù. Ẹ jẹ́ ká máa lọ lé wa. Ṣùgbọ́n tí mò ń sọ fún ẹ ni pé ẹnu rẹ gbọ́dọ̀ kò. Ẹ jẹ́ á wo inú ẹbí wa, ẹnu wa gbọ́dọ̀ kò. A gbọ́dọ̀ ní ìfẹnufẹnu kó ẹnu. Ẹ jẹ́ wá sọ ìran tó wà nílẹ̀ yìí. Ẹyọ kan tó kù kí n máa lọ. I'm still coming for the program. Torí àkókò mi. Gbọ́ mi dáadáa, màmá tó ń gbọ́ mi. Gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi. Owó Lady K ò yẹ kó dìjà. Ẹ lọ kọ́lẹ̀ o. Ogun ibi tí mò ń lọ gan, tí mo sọ pé ìjọ̀wọ́ ni ẹnu yín fẹ́ kọ̀. Ogun ọ̀run fi hàn mí pé owó tí ẹ fẹ́ gbà láti fi pé wọ́n fẹ́ bẹ́ẹ̀lì àwọn Lady K àbọ̀ wọ́n fẹ́ san owó tí wọ́n fẹ́ san yẹn, tá fẹ́ máa dá yẹn. Wọ́n ní owó yẹn pé ó máa dá wàhálà alẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin màmá bàbá, ibi tẹ́ ẹ bá ti san owó sí, ẹ sọ pé Ọlọ́run lẹ san sí. Ẹ gbọ́kàn kúrò ńbẹ̀. Nígbà tó bá máa di bóyá wọ́n fẹ́ sọ dariwo, àwọn kan máa sọ pé àwọn kan kówó jẹ, àwọn kan máa, ẹ dákun, ẹ má jẹ́ ó dariwo. Ẹ fi sùúrù tó. Mo ti sọ àsọtẹ́lẹ̀ yẹn fún yín báyìí. Ẹ fi sùúrù tó, torí pé yóò mú ìtàjẹ̀ sílẹ̀ dání ní ti ipò tí owó, tí ọ̀rọ̀ owó tó fẹ́ fà lẹ̀ láìpẹ́ yìí báyìí. Ibi tí Ọlọ́run fi hàn mí pé wo look at, mo sọ fún àwọn kan nínú group mi ní báyìí la ṣe fẹ́ ṣe. Báyìí la ṣe máa tò. Ń dẹ̀ gbàdúrà. Tó bá lọ sínú WhatsApp wa, à lọ bẹ̀, à lọ máa sọ ní voice word, máa sọ sínú WhatsApp àwọn tó wà ńbẹ̀, à gbọ́. Èyí tó bá dẹ̀ ní tó fẹ́ fi ọ̀rọ̀ kún, I will release the word today. Mo ṣe sọ fún ìyá kan tí mo fẹ́ràn jù lánàá, àjọsọ tó wá ní màá tún gbàdúrà lé lórí. Torí tí Ọlọ́run fi ìṣípayá tí mò ń rí lórí pé wọ́n fẹ́ dáwó yìí, báǹkì kan ni, mo rí pé àwọn kan kóra wọn jọ láti fi ṣe ìkà. Àwọn kan kóra wọn jọ láti fi sún ẹ̀sùn sí ọmọ ẹlòmíràn lẹ́sẹ̀. Wọ́n ti hun àwọn ẹ̀sùn kalẹ̀. Wọ́n ti hun apẹ̀rẹ̀ ẹ̀sùn tó fẹ́ ti ẹnìyẹn sínú ẹ̀. Lórúkọ Jésù, o ò dẹ̀ sí ní jẹ̀bi. Gbogbo ẹnikẹ́ni tó bá hun apẹ̀rẹ̀ wàhálà, better go and stop it. Kí Ọlọ́run tó jẹ níyà. Ohun àìjẹ àti àìmú ni mo fi ń sọ̀rọ̀ yìí. Lórúkọ Jésù, orí yín ò ní gbàbọ̀dé o. Mo gbàdúrà fún gbogbo ẹni tó ti wà lórí ètò yìí àti ẹni tó tún máa gbọ́ lórí YouTube àti ibikíbi. Lórúkọ Jésù, orí yín ò ní gbàbọ̀dé. Ẹ ò ní tọrọ jẹ. Ẹ ń tẹ̀lé ṣùgbọ́n Sunday Igboho, tẹ̀ ń ṣùgbọ́n Lady K àti àwọn èèyàn 12, àwọn 11 tó kù. Lórúkọ Jésù, Ọlọ́run yóò wà pẹ̀lú ẹ̀mí yín o. Ẹ ò ní jẹ̀bi. Ayé ò ní gbé yín dè. Ẹ ò ní sọnù. Mo gbàdúrà ibi gíga láyé Ọlọ́run yóò mú yín lọ́bẹ̀. Tá bá rí ẹ̀gún kẹ́gún tó ń ja ọjà ìran rẹ lénìí, lórúkọ Jésù, Ọlọ́run kó gbẹ́sẹ̀ lé ẹ̀gún náà. Ìwọ tó ti kẹ̀yìn sí ìyá rẹ, Ọlọ́run kó dáríjì ọ́. Wá ojú rere rẹ̀. Ìwọ tí ìyá rẹ kú láti ọwọ́ rẹ, ṣùgbọ́n títí ìyá rẹ fi kú ò lánàá rẹ kí lọ tọrọ ìdáríjì. Ní èní ni ó ní Olúwa kó gbà fún wákàtí kan. Má ṣàtàbàlẹ̀ àkótálẹ̀ àkàsà. Olúwa dáríjì mi. Gbogbo àdúrà rẹ tó ń gbà, bó bá rìn, Olúwa dáríjì mi. Olúwa dáríjì mi. Má béèrè ẹ̀san lórí mi, torí a máa béèrè ẹ̀ṣẹ̀ baba wò lára ọmọ láti ìran kíní dé ìran kẹrin. Gbàdúrà, sọ fún Olúwa dáríjì mi. Gbogbo ọwọ́ tó dẹ̀ ńlá àwọn ìrìnàjò kọjá báyọ̀ kọjá ẹ̀kú lẹ̀ ní wọ́n pọ́n ẹ lójú ni. Tújúká nítorí pé ó ní a máa rí àdánwò, ó ní ṣùgbọ́n ẹ tújúká nítorí pé a ti ṣẹ́gun ayé. Olúwa yóò gbé ọ dìde. Ìwọ tó ń gbé àdáfà, olùrànlọ́wọ́ kó dìde sí ọ. Aláàánú kó dìde sí ọ. Ìwọ tó ń dẹ̀ lálàá pé òun rí àwọn òkú, tó bá ti ń lálàá pé òun rí òkú àbí àwọn tó ti kú, try kó pe nọ́mbà mi 082 57 45 5803. Ìwọ tó ń lálàá pé bó bá ṣe dijú kẹ́mbà àwọn èèyàn tó ti kú lòún rí, pè nọ́mbà mi, màá sọ nǹkan tó máa lọ ṣe fún ẹ. 082 57 45 5803. 082 57 45 5803. Yóò dára fún yín. Ẹ ó rí àánú gbà. Ògo yín ò ní wọlé. Bàbá màmá, ibi tó ti lè ràn mí lọ́wọ́ lélẹ́yìí o, tó sì lè ṣe technique kan, àfi kó gbéṣẹ́ fún mi. Àwa kì í ṣe pásítọ̀ tí a kì í ṣiṣẹ́. A máa ń bá ní kọ́lé,
àwọn bá ní ralẹ̀, àwọn bá ní túnlé ẹni ṣe, àwọn bá ní fọ ilé bóyá o ti kúrò nílùú òyìnbó ti pẹ́, ilé rẹ ti kún koríko fúláwà ti di gẹdúbẹ̀, ẹ pè wá sínú púùlù ẹ̀gàn òṣèré, àá bá ẹ fọ́. Àwọn WCA ní àwọn kẹ́míkà, àá bá yín fọ́, yóò mọ́ tónítóní, ilé rẹ á sì wà clean and tidy. Ẹ pè mí sórí nọ́mbà yẹn lórí WhatsApp mi. Bóyá ilé rẹ dẹ̀ ilé rẹ o ti gbé fún èèyàn kan, wọ́n kówó jẹ ń bẹ̀ ni, wọn ò san owó ilé fún ẹ, rán wa lọ síbẹ̀, à lọ bá ẹ lọ síbẹ̀ pẹ̀lú lọ́ọ̀yà, à bá ẹ ṣàtúnṣe, owó rẹ̀ á máa dé ẹ lọ́wọ́. Ètò bá dẹ̀ yẹ kó jáde, à lè jáde. Ara ìwà ìbàjẹ́ tá à ń sọ náà nìyẹn. Pè wá sórí nọ́mbà yìí 082 57 45 58 03. Yóò dára fún ọ. Àìmọye àwọn pásítọ̀ tí wọ́n ti sẹ́ndì ẹrù sí pé kán bá wọn tà á, ṣùgbọ́n tá kó owó jẹ. Tó o bá wà nírú ẹni bẹ́ẹ̀, ẹ mú orúkọ pásítọ̀ yẹn ránṣẹ́ sí mi, ẹ mú nọ́mbà rẹ̀ ránṣẹ́ sí mi. A máa wá lọ, tá a bá rí, a ó fọwọ́ òfin mu, a ó sì fi imú rẹ̀ dánrin lójú ẹ̀. Gbogbo ayé á dẹ̀ gbórúkọ ẹ̀ torí ìwà ìbàjẹ́ ni. Ẹ jẹ́ á pa ìwà ìbàjẹ́ mọ́ láàrin wa. Pè mí sórí nọ́mbà yìí 082 57 45 58 03. Yóò dára fún yín o. A ó jọ rí àánú gbà. Ọjọ́ ìṣẹ́gun ni wàá ṣẹ́gun. God bless you. Orúkọ mi ò yí padà. Ajínrere Ọmọọba Bíọ́dún Great Chapel. Ẹ bá mi subscribe sórí YouTube mi, Ọmọọba Bíọ́dún Grace. Ẹ like lórí page mi, ẹ like ẹ bá mi subscribe síbẹ̀, ẹ comment síbẹ̀, màá rí comment yín. Wọ́n tó bá dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀, WhatsApp mi sórí nọ́mbà tí mo ti pè yín. Àwọn yẹn ni mo máa ń kánjú pé nọ́mbà yẹn, a ò kánjú sọ̀rọ̀ láàárọ̀ ìtorí a wà nínú agbára 082 57 45 58 03. Yóò dára fún yín o. Ilẹ̀ Yorùbá tèmi tìrẹ ni, a ó gbà no going back. I stand with Lady K. I stand with Sunday Igboho. God bless you. Bye.